ṣe máa ṣe àwọn apààyàn àtàdígunjalè àti àwọn ẹni tí wọ́n overthrow government bá ṣe ṣe wọ́n rè. ọ̀rọ̀ èmi ni àwọn ẹni táwọn overthrow government bó ṣe yẹ kọ́rọ̀ wọn oríire bọ̀tí ń sìn wọ́n ń dá wọn lẹ̀ ni. wọ́n ń dá wọn lẹ̀ ni. wọ́n tún sowọ́ wọn overthrow government bá ṣe ṣe wọ́n rè. ọ̀rọ̀ èmi ni àwọn ẹni táwọn overthrow government bó ṣe yẹ kọ́rọ̀ wọn oríire bọ̀tí ń sìn wọ́n ń dá wọn lẹ̀ ni. wọ́n ń dá wọn lẹ̀ ni. wọ́n tún sowọ́ pọ̀ àwọn míì wọ́n tún fowó bẹ̀ wọ́n ó yá ẹ bá wa sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ló fún àwọn ọmọ ìlú gbogbo ayé ni o kì í ṣe Nàìjíríà nìkan kí ló fún aláṣọránsì pé ìlú gan-an ní àwọn ẹni tó jẹ́ pé tí ó pààyàn tí ó rìdíùsì èèyàn ẹ má ṣì mí gbọ́ o torí àwọn ẹni tó bá dá ogun sílẹ̀ tí wọ́n dágun sílẹ̀ sí odidi ìlú kan tí ìṣèpè láàpín lágbájá máa lọ fìrìjàgàwì ẹ pàdánù ẹ pa èèyàn wọn ọ̀nà ìdá tó gùn ò ní ṣẹlẹ̀ ṣọ́nà ò ní dojúkọ wá òkè tí Nnamdi Kanu nìyí bí wọ́n ṣe ń pa àlejò nílùú wọn náà ń pa ara wọn nílùú wọn irú ẹjọ́ wo ló yẹ kán dá fún ṣebí irú eléyìí ló yẹ kán dá fún tó ti ń ṣe bọ̀ so wọ́n wá ní wọ́n ti ṣẹ́ǹjì òfin nìyẹn ẹ rí i pé ńgbà Nnamdi Kanu náà bá tún rí tí wọ́n bá jù ú lẹ́ẹ̀lẹ́ ẹlòmíì ó tún dìde nígbà ojúkú ṣe tiẹ̀ tó sọ ọ́ lẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan náà tún gbé òun náà jù ú lẹ́ẹ̀lẹ́ ó halẹ̀ ó rìdíùsì àwọn èèyàn ó pààyàn kalẹ̀ wọn ò mọ̀ pa wọn ò pa ojúkú ìyẹn sábà lọ́wọ́ wọn ò pa yìí tó náà sì kejì ẹlẹ́ẹ̀kẹta Nnamdi Kanu wọ́n rí yẹn gbé wọ́n rí yẹn gbé wọ́n lé wọn ò dẹ̀ ṣe bákan ẹ wo iye ti lọ ẹ wo iye Fúlàní iye Yorùbá iye ọlọ́pàá iye àmì tó ti kú nínú ọ̀rọ̀ Nnamdi Kanu àti Samuel Pa tó wá jẹ́ pé bàbá Tinubu ni wọ́n wá kó gbogbo ẹ̀ lé lórí ṣóun ló mú òun kọ́ ló mú iní pé nǹkan tó wá ṣẹlẹ̀ yìí tá a bá ní òlérò oore ọ̀fẹ́ gbà ó lè rí gbà ní pé politics ni gbogbo ẹ̀ àwọn ẹni tí wọ́n sì sowọ́ pọ̀ mọ́ Nnamdi Kanu ṣé kò dógún lẹ́lẹ̀ nílùú wọn náà ṣé bó ń lọ kọ́kọ́ lé àwọn aráàlú wọn Àtíkù lónìí ó wá jẹ́ nìkan tó dúró fún Nnamdi Kanu ní pé ẹ jẹ́ ká lórí wa ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa Yorùbá ò kọ́kọ́ dá Fúlàní mọ̀ ṣùgbọ́n òun ò kọ́kọ́ dá lẹ́lẹ̀ fídíò wà lẹ̀ wọ́n ò kọ́kọ́ dá lẹ́ o ní pé anybody tó bá fèsì ẹ tó bá ní nǹkan ìjà tètè bá fà á ẹni tó bá kọ́kọ́ para wọn ni tẹ́ bá lẹ́ ń dúró de ìjọba ẹ̀ ń dúró de ọlọ́pàá ẹ̀ ń dúró de àmì ìjọkànjọkàn tó bá pa ẹ́ àpagbé ni wọ́n ò jù ú lẹ̀ wọ́n máa jù ú lẹ̀ ń tó mú kí àwọn báńdíìtì náà tó jẹ́ Fúlàní ẹ wo orú tútàn pa nílùú wọn dọ̀là wọn sì wà lẹ́nu ẹ̀ tá a wá rí i pé nínú àwọn òṣèlú táwa nù ìjọba àwọn náà wá tó ń fún ọ lówó wọn tó sọ àtàfáà tí wọ́n ń fún wọn lówó tọ́jọ́ ń jókòó sọ̀rọ̀ nípa iye owó ransom tán máa gbà abẹ́rẹ́ ẹ wá ní kẹ́ ẹ dúró kẹ́ ẹ máa wò wọ́n á fi yín ṣe politics tán o wọ́n á fi yín ṣe
ṣe tán torí ìjọba tí ìjọba kọ sílẹ̀ náà máa tẹ̀lé. ẹ wo Maryam tó pa ọkọ ẹ̀ ọdún karùn-ún rẹ̀ ní ìsí ó ti lóore ọ̀fẹ́ gbà lọ́wọ́ bàbá Tinubu ntọ́sí wà ní àkọsílẹ̀ ni any president gbogbo ìlú ló wà kì í ṣe bàbá Tinubu nìkan. ẹlẹ́wọ̀n náà nígbà independent wọn ẹlòmíín wá ẹlẹ́wọ̀n ni ó consider president tó bá gorí oyè ẹlòmíín dẹ̀ ní àwọn olórin ló máa consider ẹlòmíín dẹ̀ ní àwọn celebrity kan ló máa consider lásìkò rẹ̀ ẹlòmíín ní àwọn ọlọ́jà títà ló máa consider lásìkò rẹ̀ n tó wà nínú àkọsílẹ̀ ìní pé gbogbo ẹni tí ìyàwó ẹ̀ bá pa tẹ́ ẹ bá ní wọ́n mú lọ ọwọ́ ti tẹ̀ ẹ́ wọ́n ti pa yín lọ́mọ àpagbé o ẹ má ṣàforítì nǹkan kan tó bá ti dìjà tàbí pé òun fẹ́ obìnrin míì níta tó rí bíyàwó rẹ̀ ṣe ń rí àti ṣọ́ra ìwọ ìyàwó tó bá rí bọ́kọ rẹ̀ ṣe ń ṣe nínú ilé bó ṣe ń rí àti bóyá ó fẹ́ ìyàwó míì ni o bóyá ó ń dẹ̀ ẹ́ láàmú jù ni o kàkà tí ó bá ipa ọ́ àpagbé ni bọ́wọ́ ọlọ́pàá mú ẹ wọn ò ní padì o tó bá irú oore ọ̀fẹ́ gbà wọn ò tú lẹ̀lẹ̀. so gbogbo ọ̀rọ̀ Nnamdi Kanu tí wọ́n ń lọ yìí Ọlọ́run ti fojú hàn ìwọ Àtíkù tó wá jáde tó ní kan fi Nnamdi Kanu sílẹ̀ ta lẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Fúlàní kẹ́ ẹ lè bá mọ̀ pé gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ sí wa àwọn politician yìí àwọn náà ń dá alẹ́ jù wọ́n sì ti ní àwọn ẹni tó ní àyà tí wọn ò láàánú ọmọlúàbí lójú lẹ́nu ni wọ́n mọ̀ sọ pé èèyàn mi ni èdè mi ni nǹkan kan irọ́ ni ẹ̀mí èèyàn ò já mọ́ ń pa ẹ wòye èèyàn tó ti kú ńgbà Yorùbá nation ẹ wòye èèyàn tí Fúlàní náà ti pa ẹ wòye èèyàn tí Nnamdi Kanu àti Samuel pa síbẹ̀ náà ẹ wòye èèyàn táwọn báńdíìtì Boko Haram pa síbẹ̀ náà wọ́n free wọn ni wọ́n máa free ní ntọ́ba imú wọn jókòó tí wọ́n ń negotiate pẹ̀lú báńdíìtì tí wọ́n ń negotiate pẹ̀lú Boko Haram tó sì jẹ́ pé nínú wọn náà ló wá lólóun fẹ́ negotiate lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ìní pé ẹ ṣọ́ra yín ẹ̀yin èèyàn wa ẹ má fi eléyìí kanra mọ́ bàbá Tinubu constitution tó wà ní ìwé òfin Nàìjíríà ni gbogbo pírẹsidẹ́ǹtì ló máa ní consider fún every turn wọn àsìkò wọn so àwọn ẹlẹ́wọ̀n náà àsìkò independent wọn nìyẹn Maryam yìí ó ti pa ọkọ ẹ̀ ó pa lápàgbé kí ló máa fún yín láṣọ́ránsì yìí pé Adédoyin náà ò lè rí kí ló máa fún yín láṣọ́ránsì náà wípé èèyàn kí lorúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman nílọrin náà ò lè rí abiyin léèrè o kì í ṣe pé ní bàbá ló túlẹ̀ tàbí wọ́n lu ẹsẹ̀ o òfin ìjọba lẹ rí yẹn wọ́n fi wá ṣiṣẹ́ nínú ilé ẹlẹ́wọ̀n wípé kọ́lọ́pàá ó ṣàtìlẹ́nu sí i omi ọlọ́pàá fúnra ẹ̀ ni ó túlẹ̀ ẹlẹ́ngbò bá ti rí fúnra ara ọlọ́pàá gan lè dájọ́ tẹ́nìyàn ó sì máa lọ lálàáfíà Dr. Aborode tó kú tán ní Fúlàní ni tán sì rẹ́ni tó pa ìrònú ẹ̀mọ̀ ló pa bàbá Aborode tán sì bàbá sì sọ ó ní Fúlàní kọ́ ló pa ọmọ àwọn politician ni gómìnà náà sọ wọ́n sì bu ẹnìyẹn lẹ́lẹ̀ wọ́n láńjọ́ ń sọ̀rọ̀ ní kóòtù ọ̀rọ̀ wà lórí ẹjọ́ títí bàbá yìí ó sì fi kú kí ni ìjọba rí gbèsè lórí ẹ̀ àfàwọn ẹni tán fòkú Aborode purọ́ ńlá rí níta o torí bẹ́ẹ̀ n tó wà ńlẹ̀ ń sìn ojú yín ò fọ́ bó ṣe tó bá jẹ́ lóòótọ́ wọ́n ń dájọ́ ọkú fún àwọn ẹni bá pààyàn bó ṣe yẹ kán ṣe wọ́n rè bó ṣe yẹ kán ṣe wọ́n rèé ẹ sọ eléyìí lẹ́ẹ̀lẹ́ nísìn ńjọ́ ló fẹ́ rí
ọkọ tí ó fọkàn tẹ́ mọ́ àìmọye wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó domi gbóná sọ́kọ ẹ̀ lára èyí tó pàyàwó ẹ̀ náà nítorí pé ó ń bọ́kùnrin míì sọ̀rọ̀ ìyẹn náà má wà ń bẹ́ẹ̀ ìyẹn náà má wà ń bẹ́ẹ̀ ẹ sọ fún wa báwo ni ọkàn àwọn ẹni tí wọ́n pa ìdílé àwọn ẹni tí wọ́n pa tí wọ́n sì tún máa fojú rí ẹni pa wọ́n léèyàn níta a sì la níjọba gbogbo ayé ni o kì í ṣe Nàìjíríà nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n fi ẹ̀yìn wọn ti àgbá tí gbogbo ẹ̀ lè die down tá a gbọ́rú ẹ̀ mọ́ ní ìsìn ẹ mọ̀ gbọ́ àpagbé òun lọ òun bọ̀ òun máa padà wá ń gbé apààyàn bá ń sọ fún ọlọ́pàá nínú mọ́tò yìí pé òun máa tó padà wá kírú ẹnìyẹn wá lọ rí oore ọ̀fẹ́ gbà nínú àwọn 100 tí wọ́n ní wọ́n dá lẹ́ẹ̀lẹ́ more than that. ó yá bóun ni ò ṣe ní continue èmi ti rẹ́ni tó jẹ́ pé ó lọ sẹ́wọ̀n ó bọ̀ nígbà tó jáde tí ò mọbi tí ó tún gbà mọ́ ó sì tún lọ dáràn míì wọ́n bá tún mú ó níbẹ̀ yẹn pé òun ju ìta lọ kódà irú ẹ̀ ń ṣẹlẹ̀ nílùú èbó ń bí láàrin ọ̀lẹ àwọn ọmọ wọn ọ̀lẹ kẹ́lẹ́ bá a mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe bí kì í ṣiṣẹ́ kékeré ọmọ wọn tó ya ọ̀lẹ pátápátá kò kọ́kọ́ máa gbénú ẹ̀wọ̀n ọmọ wọn tó ya ọ̀lẹ tí ò fẹ́ sanwó ilé kò kọ́kọ́ wà lẹ́wọ̀n kó máa ṣiṣẹ́ kó máa gbowó oúnjẹ kó ṣàtìrí sìgá mu kóró oúnjẹ jẹ sí ẹnu. ó yá kò sílùú tí ò sí o ìní pé ìwọ tó o bá mọ̀ pé o fẹ́ pẹ́ láyé má fọkàn balẹ̀ má fọkàn tán anybody ẹni bá ṣe ọ ẹjọ́ wọ̀ ọ́ èyí tó bá para wọn ó para wọn nù ìwọ náà dọ́gbẹ́ sílá tó náà kò ní lè sinmi nílé ayé kò ní lè wúlò fáwọn ẹbí tiẹ̀ náà ṣé tọ̀hún sì ti kú òun náà gba nọ́mbà tiẹ̀ kò ní lè wúlò fẹ́ bí kò ní lè wúlò fẹ́ lómi kò sì ní lè ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi torí ìjọba ò rán yín iṣẹ́ inú ìjọba wọ́n tún ṣiṣẹ́ lórí wọn ni ebi ò gbọ́dọ̀ pa wọ́n. wọ́n ní dókítà ń bẹ lẹ́wọ̀n ẹ́fàsì tó lóun ti lọ sí skul tá a gbọ́ pé kán lọ yẹgi fún àṣé ó tún wà ń ta ó tún sọ báyìí pé ó ní guts ó ní kán forí jìn ẹ wòye èèyàn tó ti pa olóko kìnnápà wọ̀lú kì í ṣe báńdíìtì ló kó wọ̀lú kì í sì ṣe boko haram ló kó wọ̀lú Evans ló kó wọ̀lú. ó lóun ti lọ sí skul òun sì ti ní dìgírì ó wà ń bí náà àwọn ẹlẹ́wọ̀n ó lọ sí skul ó sì tún kódà ó tún gba dìgírì tó sì jẹ́ pé kò sí iléeṣẹ́ tó bá lọ wọ́n á gbà ẹ́ toró ti ní ìwé lọ́wọ́ ipò kọ́ṣẹ́ lẹ́wọ̀n o sì páàsì iṣẹ́ yẹn o lọ iléèwé wọ́n á tún gbà ẹ́ síṣẹ́ ẹni wọ́n bá pa àpagbé kí ló fẹ́ fún yín ní àṣọ́ránsì irú àwọn ẹni tán ti wà lẹ́wọ̀n tá à ń sọ kígbe pé justice for kẹ́nẹ́kan Adédoyin wẹ́rẹ́ lẹ́ẹ̀kan gbọ́ngbò náà bá lọ́dún mẹ́wàá tí pírẹ́sídẹ̀ǹtì ní ìbádé wọn ò tú òun náà lẹ̀ tí ò bá kú sílẹ̀ ó lè wà ní àwọn 100 tán sọ yìí Abdulrahman lè wà ní àwọn 100 tán sọ yìí ó yá kí lẹ fẹ́ ṣe sí kí lẹ fẹ́ ṣe sí dájọ́ ẹni tó bá ti pààyàn kó kọ́kọ́ gbọ́ dúkìá onítọ̀ ná ẹgbẹ́ owó lọ́wọ́ wọn gidi yóò padà jáde kó ṣe bẹ́ẹ̀ yẹ onítọ̀ ọ̀hún tí gbogbo dúkìá rẹ̀ bá tán àwọn èèyàn ẹnìyẹn kán lè kú olù fún kán mọ̀ tí èdè kán mọ ibi táwọn wà ló bá parí torí bọ́mọ wọn wà láyé náà ó lè má ṣe ju tọ́lọ̀ nìkan rí gbà yẹn lọ. yes n tá a fẹ́ káwọn òbí ẹni èèyàn tó bá pa kódà kan pa arúgbó rẹ̀ ẹ̀yin ọmọ onítọ̀hún tàbí bàbá onítọ̀hún tàbí ìyá àyà onítọ̀hún ẹ dìde kan san díà fún yín
wọ́n bá àmọ́ tì mọ́lé mọ́ kò kàn yín torí wọ́n fẹ́ máa fẹ̀mí wa ṣòfò lọ́lá wípé òfin àtijọ́ kò sí mọ́. Ìgbà wọn fi ń fẹ́ yìí tí wọ́n ti àgbà ẹ̀rí kan ṣọba tí ò kankan mọ́. Kí wà tí kú ọmọ tó gba Nnamdi Kanu lẹ̀lẹ̀ ṣe rí pé nǹkan ti ṣẹlẹ̀. Ẹ wá ní wọ́n ní àwọn fẹ́ gbàlú ni tí ì bá ṣe rọ́. Ìjèlé tí wọ́n jọ ṣe tẹ́jọ kòlábò papọ̀ ó ní rọ́nà ń pa. Ó fi evidence jáde. Òun ló lọ gbé ohùn lọ bá DSS wípé n tá ń ṣe ní kí í ṣe òótọ́ ọ̀rọ̀. Tinubu tó sì fẹ́ pa ṣó ló mú ni òun kọ́ ló mú un Tinubu kọ́ ló mú òun ló wá fẹ́ sọ́ọ́lẹ̀ báyìí ní ìsìn. Ọlọ́run sì ti fojú àwọn ẹni tí wọ́n pàlú wọn run ó ti fi hàn àwọn ìlú wọn. Peter Obi àtàtìkù ẹ má ranjú mọ́ Tinubu o kò sí tó kan Tinubu. Kò sí tó kan Tinubu ní pé anybody tó bá fẹ́ dá wàhálà alẹ̀ sílùú ẹ tètè pé n tó bá dálẹ̀ ilẹ̀ wà láyé ó fara gbá. Tó o bá ti kòlábò pẹ̀lú ẹgbẹ́ kẹ́ẹ̀jọ ṣàṣepọ̀ kó wá máa níwọ ni ó fẹ́ ṣe olórí mùsùlùmí kan tí gbogbo mùsùlùmí ò papọ̀ kẹ́ẹ̀jọ mọ́ sọ́nà kan. Ẹ̀yin tẹ́ ẹ ti káfìrí bàbá yín ẹ ti káfìrí ànábì ẹ̀yin wá ẹ fẹ́ sọ àwọn èèyàn di mùsùlùmí ta ló fẹ́ gbọ́ lẹ́nu yín ta ló fẹ́ gbà yín gbọ́ ẹ̀yin olòṣì dàlúrú àlùwàlá ológbò àti kẹrànjẹ ló dẹ̀kù. Ẹni ọba ẹni àáfàá tó bá ní òun jà fún ìsìláàmù ní irọ́ ni ẹni nínú àárín àwọn wo. Ṣé Súfì àti Sálàfí ṣé wọ́n papọ̀ tó fi ń jà fún ìsìláàmù? Ṣé ta lẹ̀ ń jà fún? Ànábì táwọn kan ti sọ pé ńgbà náà ìwọ tó olóhùn jà yìí ó láànábì òdì kì í ṣèyàn ó sì ti ní bàbá àwọn ànábì ó kó wọn sínú iná ó ṣe gbogbo ẹ̀ sínú wọn bàbá àti ẹ̀gán inú iná ló wà. Ṣé wọn ló wàá sọ̀rọ̀ ẹ̀sìn fún mi tí màá gbà lọ́wọ́ ẹ jẹ́ ká lórí pípé. Àwọn àfáà fẹ́ fi wá tayò ni ọba tó bá sì wà nù wọn tó lóun fẹ́ fi wá tayò lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ gbà. Nílẹ̀ Yorùbá kò sí àfáà náà ní tó lè nawọ́ sókè pé àwọn bàbá ńlá kù wọn òṣòṣà yìí kó jáde síta wọ́n ò ṣe òṣà yìí kó bóde. Kí wá ní wọ́n kọlu làkúndí nìkún wà ní ẹ̀dín sínú Kúránì tẹ́yìn ń kà fáwọn àǹtàtẹ́ẹ̀sì mú lò. Àṣírí ni ó máa tú ni o ibi a bá lè sọ̀rọ̀ síra wa dé ẹni torí mi ò lè fojú sílẹ̀ lẹ̀ kẹ́ ẹ máa ba ẹni ẹlẹ́ni jẹ́ kẹ́mi náà wá máa tẹ̀lé yín lẹ́yìn torí pé ẹ jẹ́ mùsùlùmí mi lè tẹ̀lé yín lẹ́yìn. Mi ò rẹ́sìn kankan lára ẹni tó fẹ́ jìjà pé lórí ẹ̀sìn ìsìláàmù lòún jà fún kò sẹ́sìn lára ẹ̀ kò sí ẹ̀sìn lára ẹ̀. Bí má tó ti kọ́ lẹ̀kẹ̀ sọ́wọ́ lẹ̀kẹ̀ sẹ́sẹ̀ sáà nábì wọ lẹ̀kẹ̀. Sáànàbí fi lẹ̀kẹ̀ sọ́rùn. The tradition ní tradition ò lè sọ pé ó fẹ́ yọ ẹgbà tí kó wá rọ́nà lọ kí wá máa pè ọ́ ní mùsùlùmí ẹgbẹ́ mi irọ́ ló pa toró tí ní bàbá ànábì wà nù ná ànábì jẹ gbèsè kú. Ẹ̀yin yẹn lẹ wá lẹ fẹ́ yíyàn sí ìsìláàmù tí wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ ti sá kó ní kálukú ó ṣe ẹ̀sìn ẹ̀ nínú ilé. Ẹ má fi tàn wá jẹ àmọ́ ẹ wòran gbogbo àwọn ẹni tó ti pa ọkọ wọn tó pàyàwó wọn tó pa ẹbí ẹlẹ́bí àpagbé tẹ́ẹ̀rí nǹkan kan bẹ̀ sótán ni wọ́n ti dá Maryam sílẹ̀ yẹn